mo ní ikú bọ́mọ rìn ọmọ òfúnra o. Súnmisọ́lá ìwọ. Ogún ló mọ ọmọ gbọ̀n. Kí ló ṣẹlẹ̀ sí kí ló dé? Ó ti yé mi. Ọlọ́run ló ń bẹ̀dà tán ṣòro. Ẹni bó ṣe jókòó ń sìn káwọn ìbá kan fi sí sọ́ọ̀tì ni kò dáa náà. Ìyẹ̀já ló ti yé mi. Ọlọ́run á ṣèyanu. Ẹ ṣé mọ̀. Àǹtí, ẹ ó bàrẹ̀ bọ́bọ̀ kí wọ́n lọ ṣe é lálejò. Ẹ kú ìjókòó ma. Àǹtí, gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ bọ̀, ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣé ń wò mí oníṣòwò ni mo máa ń tajà àmọ́ ṣàdédé báyìí gbogbo ọjà mi jóná. Ṣé wá rí ohun tó dùn mí jù nínú rẹ̀ ni wípé ọkọ tí mo fẹ́ràn jù, ọkọ kan ṣoṣo tí mo fẹ́ láyé mi tí mo fẹ́ràn jù, ó sì lọ kó gbogbo owó tí ń bẹ lákàntì mi àtàwọn ọmọ mi bó sì kó wọn sá lọ. Èmi ní ní ronú kí n para mi. Ìdí inú tẹ́ fi rí mi níbi tí mo jókòó sí wọn. Ẹ nídìí àǹtí, kí lẹ fẹ́ para yín fún? Ẹ nídìí ẹ̀. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ síyàn nínú ayé tó máa ṣẹ̀yìn Ọlọ́run. Ṣé tó lè jókòó sí street ẹ̀ ṣe ń ronú? Látìgbà tí mo ti rí yín, gbogbo ìṣòro yín ti dẹ̀rọ̀. Ẹ fọkàn balẹ̀. Tí ọkọ mi bá ti dé, a máa arrange nǹkan tá a bá ní, a máa fi help yín tẹ́ máa bẹ̀rẹ̀ business yín, tẹ́ máa live life yín. Ẹ nídìí láti para yín. Kí lẹ fẹ́ para yín fún? Àǹtí,
ṣe tí inú ò dá ẹ rà á láàánú ẹ ṣe o ẹ ṣe ṣé wá rí tí wípé ẹ fún mi lówó tẹ́ sọ ni ẹ jẹ́ máa bá yín gbé kí n máa sọ ọmọ ọ̀dọ̀ láyìn kí n lè mọ oró fi jẹun kí mọ̀ ọ́n kú sẹ́gbọ́. kékeré lélẹ́yìn ẹ jẹ́ kọ́kọ́ mi dé because mi ì náà ṣe kankan nílé tọkọ mi bá ti di nǹkan tó bá ti sọ ẹ̀fọ́ kan bá ẹ ní díẹ̀. ṣé wàá rí tọkọ yín ẹ dákun ṣé wọ́n gbà mí báyìí. ọkọ mi ò ní wàhálà kankan ọkọ mi ò ní problem kankan ẹ ní díẹ̀ àǹtí ẹ mú drinks ẹ mú ẹ mú. Àkókò ni wọ́n ti ń gbẹ́dó àwòkọ ló ń ṣeré gbé ẹran bí eyín ṣọ̀kan lẹ́ràn bọ́ bá jẹ́ ti ìka kọrin ẹ ṣe báyìí la ọmọ anígi lájẹ. Ẹgún Magají Àyìnlá ọmọ wúrà ẹkùn orin ti lọ nílé àkókò ni wọ́n ti ń gbẹ́dó àwòkọ ló ń ṣeré gbé ẹran bí eyín ṣọ̀kan lẹ́ràn bọ́ bá jẹ́ ti ìka kọrin ẹ ṣe báyìí la. Ilé làbọ̀ sí. Èmi àgùn. Lókùn máa rí ọmọ àṣẹ o. Ọ̀gá mi bà mí jẹ́. Ó ní kí n ṣe fàájì bó ti wù mí. Nígbà míì sí rẹ̀. Ó ní kí n mọ̀ mú lọ. Kíni? Kéèkì, kẹta, jẹ̀kọ, fúrú, yanwe, tòbí, pálábá, jẹ̀kọ, wó, ẹ̀bà láńtẹ̀, pọ̀nmọ́ èdè pọ̀nmọ́, òǹdó, ráìsì. Ó ní ó ṣe. Ó ní nílé àkókò ni wọ́n ti ń gbẹ́dó àwòkọ ló ń ṣeré gbé ọdún kọ̀ọ̀kan náà ó ní ayé. Iṣẹ́ ilé ni orù wọn dé ta o. Iṣẹ́ ilé ní òru wọn lè ta ìyàwó òsì ẹ lọ́jọ́ wẹ́wẹ́ mo wí tó tí ẹ gbọ́ràn sọ́kọ̀ yín lẹ́nu bí àmùbá àwí ìgbọ́ yìí máa ń pọ̀ jù ìyàló tí àwọn bàbá ìyá yà nílé. Ọ̀gá mi kò wọ́n jáde. Kọ́má ní mo ti fọwọ́ bà mí jẹ́ pàlàpàlà ìlú àpàlà. Tani bẹ́ẹ̀ bá tiẹ̀ wá tọrọ bára lọ́wọ́ jẹ́ láago yìí tọ́gà mi ń bọ̀ ta ẹ wá ń jẹ ta. Ẹ dákun olórí ibú òní náà alábẹ́ òní ẹ yọ ọdún náà bí nǹkan mi ṣe yìí. Tí n bá yọ ọjà bẹ́ẹ̀ bá tọrọ bára ẹ kú ilé kejì wa mi ọ̀gá mi ò sí ilé ẹgbọ́n abẹ́dá ọ̀gá mi ò sí ní kẹ́ ẹ kó sì lọ ẹ̀yà kéṣù bérò. Ó ya wèrè ni. Ìyá wèrè. Ṣé ìyá ẹ lè wà lẹ́nu ilẹ̀kùn látàárọ̀ kó máa gbá géètì kí gbogbo ọwọ́ mi fẹ́ bó kó máa wá kà mí lóhùn? Ìyá mi onírìn àbùkù lọ fà á kí ló fẹ́ wá ṣe ń bí. Kì í ṣẹjọ́ ẹ̀ wèrè ní ẹ̀ torí pé bá wèrè gbénu ilé olùṣì. Ẹ bá mi lójú. Mo gbà ẹ o fẹ́ gbé kejì sí. My mother consider me find solution sọ̀rọ̀ ayé mi. Kò dáyẹ ẹ mọ̀. My mother. Àwùsù bí láì mi lọ́sùn tání rẹ̀ sí mi. Ọlọ́run o, mo ti dénú ilé yìí pẹ̀lú ayọ̀ o. Gbogbo àwọn ẹ̀mí òkùnkùn ẹ̀mí èṣù ẹni ègbé ẹni ẹ̀kọ́ tó wà nù ilé yìí bá mi fáyà gbogbo wọn. 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 Bá ń lé wọn lọ. Bá ń lé wọn jìnà. Kọ́nà wọn jìnà. Kọ́nà gbére kí lè yìí kó tutù. Holy Ghost fire! Holy Ghost fire! Fire! Gbogbo yín nínú ilé yìí. Olùṣí eléri burúkú. Fèrè ń kà mí lóhùn. Kí ni iṣẹ́ tó gbà náà gbogbo ṣe lọ sí? Mo ń fọ ọkọ ní. Ọkọ̀ tó máa fọ̀ fi kú náà ló fọ̀. Abiyamọ ìjìnlẹ̀ náà ná ọmọ tí. Ẹ jẹ́ gbẹ́nu sán. Ilé ọmọ mi mo wá. Olórí burúkú ń kàyẹ́ ẹ̀ lóhùn.
ọ̀gá da ìwà ìyá wọn da Yorùbá ní pé inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ fún ti jáde ìyá ọ̀gá ọ̀la làáfíà ẹni wọ́n ti ń yíde kiri nígbà tọkọ bá padà sẹ́yìn látòrí ọ̀gbìn tó bá dé. Àyìnlá Ọmọwúrà àti ìṣòwò náà ni wọn orí tí nǹkan lọ́wọ́ ní iṣẹ́ lógún létà wọn ebi tẹ̀ fáwọn lágbólé wọn ti wá kẹrù wa. Ẹ dákun mọ́tò ló gbé yín ni àbí máṣíìnì lẹ́gùn tákùkù búm 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 inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ fún ti jáde. Ọ̀gá dà àmọ́ ìyá wọn ò dà èmi mọ́tò rí ọkọ̀ bọ̀gìnì kọ́ má lè fi gbé ìyá wọn láti abúlé ẹ̀rí wọn kó ẹrù bámbám wọn wá gbowó oúnjẹ ni o owó dí sí wọn lábúlé nu ọ̀rí wọn náà mo sì ń kọ́ lẹ́ẹ̀kan pé ìṣẹ̀lẹ̀ ni orò yìí dé ta o ìṣẹ̀lẹ̀ ni orò yìí dé ta o ìyá Mubarak ṣe báwọn bàbá yìí láyà ń lé ìyá ló ti bá mo wí tó kí o gbọ́ràn sọ́kọ yín lẹ́nu àwọn ìgbọ́ iṣẹ́ pọ̀jù ṣe báwọn ẹ̀gbọ́n yín lọ́kọ nílé ẹ wo ọ̀gá ni mo ń ṣe fàájì lọ ń ṣe fàájì tí ń fi kú ni. Baby, ṣe yá nìyẹn. Okay, ọlọ́run àbá mi ṣọ́ ẹ lábá mi ṣọ́ ẹ bọ̀. Má fojú mi fọ́ mi. Ẹ gbìyànjú kí bá mi ṣe oúnjẹ kalẹ̀. Kí ni mo gbọ́ tí tó sọ yẹn? Kó ṣe kí ni? Kó so oúnjẹ. Wà jẹ́ ẹ sọ fún ẹ. Níṣojú ògìrì sákọ́nà ṣe ń jẹṣọ àmọ́dún. Níṣojú mi kọ́ ló ṣe máa pọ́ ọmọ mi o. Láyé ọlọ́run ò ní fún ẹ ṣe. Mo ti dé sí iná òun. Òye ò pa. Àtọ́dún kan lóná ti fẹ́ ẹ sínú ilé yìí náà. Wá o, dídé tí mo wá yìí, mo dé tán ni. Ó di ìjọ́ tí mo bá rí tínú ẹ̀ta tó olóyún kí n tó kúrò nínú ilé yìí. Bí mo ṣe wọlé, mo ti mú gbogbo ìsàlẹ̀, mo ti mú pátápátá. Nẹ́ẹ̀sì tó kù sí kí n wọnú yàrá ibi tó tún sùn yẹn. Àwọn ibi tó háǹgì nǹkan orí burúkú tó háǹgì tó fi lóyún yẹn kí n lọ wọ́n omi sí gbogbo ẹ̀ kó mi yẹn bá gbogbo ẹ̀ jẹ́. Wà ní báàgì mi, àjọ ń rìn. A ti wá dé báyìí o kò sí. Màámi. Dáná. Màámi. Ó ti dáni. Kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Àwùsùbí láì mi náà ṣì tá ní ọ̀rọ̀ jẹ́. Àgbàlagbà ò kí ń ṣòro bí òwe ẹ̀ ṣé wá ń ṣòro bí òwe báyìí? Ọlọ́run àwọn ẹ̀mí òṣù, Màámi. ẹ̀mí òkùnkùn, ẹ̀mí ìranù, ẹ̀mí ká má lóyún látàárọ̀ dalẹ́, ẹ bá mi ya yàrá yìí sí mímọ́, ẹ bá mi lé wọn lọ. Màámi. Màámi. Ṣé bẹ́ẹ̀ mo bá wí? Ẹ dákun nígbà tẹ́ mọ̀ káwọn fẹ́ wá síbí yìí. Kí ló dé tẹ̀ lè pè mí náà? Nínú ilé ọmọ mi, nínú ilé tọ́mọ mi fọwọ́ kọ́, kí n máa gba permission lọ kí n tó wọlé wá. Wá, èmi ló kọ́lé fún tó bá mọ̀. Èmi ò lè gba permission o, àjọ ní ilé yìí. Màámi, tẹ́ bá tiẹ̀ fẹ́ wá síbí yìí, tó yẹ kó jẹ́ ìjà lẹ̀ máa gbé wá sínú ilé yìí. Èmi ò gbéjà wá. Èmi fẹ́ rí ọmọ mi ni. Ṣé kò tí ì tásìkò kí n rọ́mọ ọmọ ni? Ṣé ilẹ̀ yìí ṣọmọ ni? Èmi kọ́ mò ń ṣọmọ, àmọ́ ó ti pẹ́ jù, ó ṣẹ̀ṣẹ̀ fẹ́. Màámi, ẹ̀yin mọ̀ wípé Ọlọ́run ló ń ṣọmọ. Kí lẹ wá ń sọ lẹ́nu? Ohun tí ò dá olórúkọ méjì kò dá lóúnjẹ, ọmọ ọlọ́mọ ni. Bẹ́ẹ̀ ṣe bí wa, bẹ́ẹ̀ ni wọ́n bí òun náà. Ṣé ẹ má jẹ́ ká tìrìtẹ̀ bíi pé ọmọ ọ̀dọ̀ àbí bí ẹrú lásán. Ẹrú ní bàbá, ọ̀nà ló jìn. Bẹ́ẹ̀ ni màámi. Tó bá yẹ kó dùn mí inú ni gbogbo nǹkan tí mo ń sọ èmi ò ní sọ o. But nǹkan tí mo fẹ́ látọ̀dọ̀ ẹ̀ ni pé mo fẹ́ rí ọmọ mi. Fákátí ló bá tán. Fóun ló fẹ́ ṣọmọ fúnra ẹ̀ ni. Ok, màámi ẹ já ṣe báyìí, ó yá ẹ fún lọ́mọ. No, ẹ jẹ́ kó ní oyún. Ọmọ tẹ́ ń wá kẹ́ bá lè rí. Ẹ jẹ́ kó lóyún. Ẹ wò ó, ṣé nínú lẹ́yìn tí mo wá yìí? Ó nígbà tí n bá rí ọmọ mi kí n tó kúrò ní o. Àìjẹ́ bẹ́ẹ̀, àjọ màmá gbé mi títí lọ láíláí ni. Ó tẹ fóònù. Ṣòfò ọlọ́pàá kó wá gbé mi ni. Súnmi sọ́nà àbí kí ni ó ń pè ẹ́? Ṣé mo pè é sọ̀rọ̀ ni? Ṣé bí ìgbà tó bá pè é sílẹ̀ yẹn dá sí? Ṣọ́ọ̀rẹ́ o, jẹ́ kí n sọ fún ẹ. Èṣù dé, ó fẹ́ bẹ́ẹ̀ gbé, òní kò sáyé. Mo béèrè náà, ibo ló fẹ́ gbé tó o bá bẹ́ ṣùgbọ́n ibo ló fẹ́ gbé? Nǹkan tí mo fẹ́ ni kó o ṣe fún mi o. Túndé,
Túndé ẹ̀mí ló mọ̀ pé ọ́. Túndé etí rẹ̀ kí ló fi ń ṣe. ṣó o rí ọmọ tá a bá bí ilé ọgbọ́n ó gbọ́dọ̀ mọ̀ràn wò èyí tá a bá sì fẹ́ kó gbọ́rọ̀ òun ló fetí gbéyàwó ọ̀rọ̀. ṣó o rí pamínkù tó gbé sínú ilé kò lè bímọ o. ṣó o rí kò yé kò pa tó gbé sínú ilé kò lè bímọ mọ́ o. mo fi ojú mi báyìí mo fi rí mo dẹ̀ fi etí mi fi gbọ́ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ mi ni mo fi rìn débẹ̀. ọmọ náà olóògùn oníṣìnà onírìnkùnrin sí ni. Túndé ṣòro rí tàtà dé yìí béèrà bá fi ní pégi a máa ń wọn dànù ni. mo fẹ́ kó fẹ́yàwó mi. mo dáràn ìyá yọ balẹ̀ yìí jẹ́ ìyá yọ balẹ̀ yìí jẹ́ òkété rẹ̀ gbàgbé bò sí ó dégbà alájà wa káwọ́ lérí kí ni màdàmú gbà lọ́wọ́ ya ìjọ kí lọ́ọ́ ràjọ́ sàn ṣálálẹ̀ ni bàbá kiri gbogbo àríwò ṣé màdàmú nìkan ni irọ́ o kí ní ṣe ni tí ò ṣe ni rí mímí ìfẹ́ kí mi ọkùnrin lè kí wọ́n máa ṣe pálapàla. ìyá ọkọ ní ká pélé ní àbí ká ní wèrè níjọ́ tó wọlé mọ̀sánmọ́ ló forí gbálẹ̀ kékeré ìyàwó ọmọ tó jẹ́ pé ipò ọmọ ló wà fún ọ wá ń pọkọ ìbànújẹ́ fọmọ rẹ kó gbé mu. madam bá fi léde èmi ọ sọ ìyá yìí ó kò ń bí ilé ìbí ìdè ń dùn ilé yìí ń dùn madam máa ń fún mi lówó madam máa ń fún mi lóúnjẹ oúnjẹ ajá kọ́ ni mò ń jóúnjẹ gidi mò ń jóúnjẹ lóyìnbó madam lọ sí lóyìnbó wọ́n bá mi ra gíra wọ́n ra físà wọ́n tún ra pásítọ̀tù bọ̀ fún mi mọ̀ jẹ́ èyí wá dé ẹ wá lẹ́lẹ́ madam ọlọ́wọ́ ní kò yí jẹ ẹ bínú wọlé lóye yìí. Tanu. Yes. Madam o. Ẹ máa wọlé. Mo wà pa. Etí yín mélòó? Méjì. Ẹ kí lẹ fi ń ṣe? Ọ̀rọ̀ mi fi ń bọ̀. Kẹ́ ẹ máa wo èso ọ̀dàrà yín òun ní ọ̀rẹ́ yẹn ni ti ń rí i. Ṣé rí inú ilé yóò gbóná àmẹ́ nígbà wo? Ìyá ọkọ yín ẹ lọ síbẹ̀ kẹyọ kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́kẹ́ tí ni mo ti ń sọ fọkọ yín ẹ gbọ́ tẹ bá gbọ́ bẹ́ẹ̀ ni. Ìgbà wo ló wọlé? Láti gbà wọ́n sí gbà wọ́n. Wọn ò mì mọ́ o, wọ́n dúró parí. Èwo ni mọ́mì. Ṣé àmọ́ pẹ́ ilẹ̀ ń fi mi lóúnjẹ? Èmi ò sì lè má játa kí n máa jẹ kú kí n máa jẹ yọrí. Madam àrọ́gbọ́dọ̀ bí ọ̀ká ayé olówó orí mi madam o kí báwọn èèyàn rèé àbáwọn èèyàn kọ́ rèé ọwọ́ wọlé ọ̀ǹgbá ẹ̀mí létí wọ́n lè gbé mi létí lágbo ilé wa o etí tó ọgbà mi ọ̀sán màálù òdìndí bẹ́ẹ̀ mo sọ fún ọ ọwọ́ àṣèdí bẹ̀bẹ̀rẹ̀ bí ilé àwọn Fúlàní etí tó ọgbà mi ọ̀sán màálù wo ọ̀dà. bẹ́ẹ̀ni nǹkan tí mo fẹ́ nìyẹn kò fẹ́ fún mi. sọ̀rọ̀ mi ti yé gba bí mo ṣe sọ fún ẹ. mo ń bọ̀. Túndé ṣe fẹ́ ti bí sórí ìjókòó lọ ni Túndé ọmọ mi ti jẹ̀fọ́ wọ́n ti rú ẹ̀fọ́ fọ́mọ mi mo ń bá sọ̀rọ̀ ló fi mí sílẹ̀ sórí ìjókòó ọ̀daràn. Báwo? Túndé ṣé mo pé gbogbo nǹkan tí wàá tí mọ́mí ẹ sọ ní pálọ̀ gbogbo ẹni gbogbo pátá ṣá.
èmi ò fi ṣèbínú nǹkan tí ò kí ń ṣẹlẹ̀ nínú ilé wa tẹ́lẹ̀ ló bẹ̀ ti ṣẹlẹ̀ ń sìn Túndé wọ́n ní tí èkélé bá fẹ́ jà tèwe tàgbà ló ń pa ọ̀pọ̀ ló ń tún èkélé ṣe ìwé mi ò fi ṣèbínú ibi tí mo lọ wọ́n ní pé next week wọ́n gbọ́ ìsọ̀tò. ok mo ti gbọ́ àlàyé ìyàwó ẹ̀ máa fi ṣèbínú nǹkan kan lèmi kà máa jẹ́ kó yé ẹ sórí mi ò lè torí màámi kí n bá ẹ jà bẹ́ẹ̀ ni mi ò lè torí ìwọ náà kí n bá mọ́mì jà ohun tí mo kà mọ̀ ni wípé bí ẹnu ọmọ ò tiẹ̀ gbá pé kíyà òun pàdé mọ́ á ṣàgbá pé kíyà òun túra ṣe wò alátiṣe mi á má ti ṣara ẹ má wọrí má mọ nǹkan tí má ṣe sí ṣùgbọ́n ọ̀rẹ́ ni ṣé o ṣì ń bínú ni má bínú àkí ló jẹ́ láwọn yìí. oúnjẹ ò tẹ omi jà mọ́ mo jẹ díẹ̀ kù. ìbínú yín náà ni o ṣé lóòótọ́ ok ọ̀yà ṣé o mọ nǹkan tó máa ṣe ń sìn lọ́ba mi para aṣọ tó wọ̀ yìí kò wọ nǹkan tó wà òkè afẹ́jáde. ibo la ń lọ. o sórí ẹni tá ń gbéyàwó bọ̀ wá bá kí n garùn bá mi ṣe nǹkan tí mo sọ ṣùgbọ́n ọ̀yà ọjọ́ mi. rán sí mi o ẹni tí ó ṣàánú mi rán sí mi o. bọ́lá bá ti gbé ìjà ẹ̀dá kí ló lọ. Razaki. ìyá wa. Kí ló ṣẹlẹ̀? tí kí ló fi kéde. Ṣé ibi ni ẹnu géètì tó ń ṣọ́ ni àbí o tún ṣẹ́nu géètì ọ̀nà ẹ̀kú? Bàbá wa wí tó nísìnyí o kó mú gbọ̀njọ bíi kankan. ẹ dákun kò sí àgbà nínú àjẹrí o kálukú yóò gbé báàgì rẹ̀ lọ́wọ́ ni ọ̀rọ̀ mi yé yín ẹ̀yin accommodation ti ẹnu géètì lọ́hùn èmi ni a celebration ti orí òkè bí náà èmi ni gbogbo ilé pátápátá ọwọ́ mi ló wà gbogbo èmi ni àyàmẹ. Ṣé ó yẹ kí n máa sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ ṣá? àyàmẹ chief security ẹ̀mí ọ̀gá mi ní ti bẹ̀ wò àyàmẹ chief security of environmentals. ọ̀gá mi o ọ̀gá mi olúwa mi o. mo ń gbóhùn yín fatafata nílé tẹ́ ń sọ̀rọ̀ sí mọ́mì tẹ́ ń wojú wọn kí ló ṣẹlẹ̀ ṣé ẹ ní màmá lé ni. ìyá mi ti kú ti pẹ́. màmá yín ti kú so lè ṣe wá ń sọ̀rọ̀ sí màmá tó bí èmi. ọ̀gá kẹ́sì máa wò tí náà ni mo kúkú ń ṣe màmá fẹ́ máa dọ̀tí ni wọ́n wá ní àwọn fẹ́ bọ́ sí ìgboro àwọn fẹ́ ra gàrí èlèpo mo ní ọ̀gá gbọ́dọ̀ gbọ́ oúnjẹ ń bẹnu lé bámbám. Kò lágbà ń lé ni tó bá yẹ kó lágbà ń lé ni kò lè máa sọ̀rọ̀ sí mi bó ṣe ń sọ̀rọ̀ sí mi tó ẹ fi ilẹ̀ ọmọ àtọkọ wa balẹ̀ jẹ́ ni àbọ̀ wa bá lọ̀rọ̀ tiẹ̀. Ibo ló dà? mọ́mì mo fẹ́ sáré dé tú èmi àti ìyàwó mi. Ó fẹ́ dé pọ́tì. Màámi agbọ̀gì ń ṣòro bí èwe ìtìrì mo sọ pé mò ń lọ a fẹ́ lọ ra àwọn nǹkan oríṣiríṣi wálé bẹ́ẹ̀ ni mà. Ṣé ìwọ nìkan ló ń lọ ìtìrì náà ni àbí ẹ̀yin méjèèjì? Màámi ó yẹ kẹ́ wẹ́nu ilẹ̀ kẹ́ wẹ́nu ọkọ ìbí iná mọ̀ wípé tí gbìn bá fà yìí kan àwọn àtẹ̀lé ni ọ̀rẹ́ máa tìyàwó mi adéǹdọ́ ni. Ìwọ àti ìyàwó ẹ̀ lẹ́jọ́ lọ ló wá wọ kéńkélé yìí. Ṣé ọmọ òmúra tó mú ṣé ìmúra ọmọlúwàbí ló mú lójú ẹ̀? Màámi kí ló ṣe nǹkan tó ọmọdé yìí wọ̀? Àtijọ́ tó ti dé ayé ṣé o rí kí n wọ orú nǹkan báyìí lọ́dẹ bàbá ẹ̀? Màámi wọ́n níbi táyé bá yín sí ni kéèyàn máa yí sí. Màámi ẹ ṣàmọ̀ ìbò làjú ti wà ayé ìgbà kan ayé ti yín bọ́ ayé táwa ń sin ayé ọ̀làjú ni so ohun tó wọ̀ yìí kò sóhun tó bàjẹ́ ń bẹ́ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó 30,000 lásán sí ya. 30,000 ni eléyìí nígbà tó bá ń ra 30,000 fún èyí ló fẹ́ rà fẹ́mi gan-an 30,000. Màámi kí ọmọdé yìí ṣe fún yín. Ẹ gbà mí o. Màámi. Níwájú mi ṣó ọmọ tó lẹ́kọ̀ọ́ ni. Ẹ rí nǹkan tí ẹ dálẹ̀. Àbórí ẹ̀ ò pé. Ó ṣe é gbó ń bínú lọ. Ní ẹ sọ fún mi ṣé èèyàn àti ẹ fẹ́ máa ṣe gbogbo ti yà lẹ́nu lé ni. Ṣé mi mo bí ẹ ṣá? Èmi ni mo bí ẹ ni mò ń sọ̀rọ̀ ni ìyàwó ẹ̀ kò dúró kó máa rá bàbá kó mọ bó ṣe máa mú mi wálẹ̀ ó wá kó wájú mi bẹ́ẹ̀ yẹn. Màámi ọwọ́ ṣé ọmọ tó lẹ́kọ̀ọ́ nìyẹn ṣá? Oh God, ọwọ́ tẹ́ ẹ̀ sọ sí ti pọ̀ jù. Ó ti pọ̀ jù màámi. Lẹ́nu ẹ̀. Bàbá Túndé. Màámi. Túndé. Ẹ má bínú. Ẹ̀yin náà lè fẹ́ máa mí ìṣòro sọ. ọ̀gá má bínú.
má bínú ọ̀gá mi. Àsìkò o. Bẹ́ẹ̀ sáwọn ọ̀dọ́ ní burúkú. Ọmọdé rèé o, ìyá o. Wèrè èmi ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́. Òbí mi dàyà wá. Èmi ló fi ń rẹ̀rìn. Irú ọ̀bùn ní. Olórí burúkú ayé àtọ̀run ni ẹ́. Àgbàre. Bọ́lá ọmọdé wà bọ́lá àgbà wà. Àsìkò o, lómi tó. Ọmọdé rèé, ó yà wò àgbàre o, màmá. Mẹ́ẹ̀ kì í ṣẹjọ́ ẹ̀. Màmá. Kì í ṣe ẹjọ́ ẹ̀. Mo ti sọ fọ́mọ mi mo ní kó change ẹ̀ torí òun ṣọmọ gidi. Àmì mi àti ẹ ká bá tẹsẹ̀ bọ ṣòkòtò náà kó náà wà á rí. Ṣòkòtò ọ̀yà. Ẹ tóbi ju ṣòkòtò mi lọ yìí ọ̀yà. Ìyá wa. Màdàmú káre, màdàmú sì ṣe báyìí. Ìyá ẹ̀yú sílẹ̀ ẹ̀sìn ọ̀pọ̀. Ẹ̀m̀bẹ̀sí ní ìjọ ìsàlùpà. Ibi ilẹ̀ wa. Kí mò ń wò yìí? Má ń jẹ. Gbogbo eléyìí ilẹ̀ ń jẹ. Adúrú ata yìí. Adúrú pọ̀ mọ́ yìí. Ẹ̀yin nìkan lè jẹ gbogbo eléyìí. Ó ṣe jó yín àgbàjọ náà. Bẹ́ẹ̀ni onírèké ò bá dilẹ̀. Báwo ni ó ṣe jèrè lábọ̀ ọjà? Ṣé fẹ́ sọ ọmọ mi di bẹ́ẹ̀ ṣe dání? Adúrú eléyìí lẹ́jẹ̀ lè lọ. Tẹ bá ń jẹ eléyìí ìgbà wo lẹ máa kúrò níbí? Ìtorí ẹ̀ náà lẹ ṣe dìsáyà tẹ dì síwájú. Kí ló ń ṣẹlẹ̀ gan? Ẹ dákun mọ̀ bí mo ṣe máa ń ṣe fọ́gà ni ẹ jẹ́ ń ṣiṣẹ́ mi bí wọ́n ṣe máa ń jẹ́ nù. Ó ní kí ni? Ó ṣe kí ni? Olùṣìyẹ olórí burúkú ni ẹ. Ẹ gbá mi létí. Mo tún gbá ẹlẹ́gẹ̀ẹ́jì sí. Ó ṣì èrè ni. Èmi ń sọ̀rọ̀ wọ́n ń gbọ́ mi lẹ́nu. Ó ṣì èrè ni. Orí ẹ̀ burú ni. Ẹ máa gbà mí o. Wá o, jẹ́ kí n sọ fún ẹ o. Ìyá ni ó jọ ọmọ tó jọṣẹ tó fògiri fọṣọ. Ṣé o ti gbọ́ nǹkan tí mo wí? Olórí burúkú olòṣì. Àbọ̀ wa bá lọ̀rọ̀ ẹ̀. Sọ fún ẹ mo lémi ni máa lé ẹ kó nínú ilé yìí àmọ́ tó bá wá kọ̀ tó lóò lọ mi ò ní fi ilé bàbá mi sílẹ̀ òun ní ṣe ikú pa òkété lọ́dọọdún. Mo ti sọ fún ẹ mo lémi ni máa lé ẹ lọ. Mami ẹ ṣe máa pọmọ lọ́mọ oníbèrè mami kò dáná o. Mami ṣebí wọ́n ní bàbá lé ní bàbá bá ni wọn là ń bá ní ṣọ̀tá mọ́ ni ẹ dàkú ṣe bó níbi tí wọ́n máa ń sin òkú dé ni àwọn àgbàlagbà sọ ẹ̀yin ṣe wá fẹ́ bá òkú dé sáré báyìí. Ìwọ náà mọ̀ pòkú ló fẹ́. Nígbà tó wá mọ̀ pòkú ló gbé sílé kí ló dé tó gbé lọ sí tẹ́kọ̀ lọ sí ṣókùn báyàn gbénú ilé ni. Mami ọmọ ọlọ́mọ lẹ́yìn pè lókù mami ẹ̀yin abiyamọ tẹ́ bí èmi. Wá o ìkòkò ò ní gbomi kó tún gbẹ̀yìn kó tún gbà ṣọ̀ṣọ̀ wo máa fojú ẹ̀ hàn pàǹgó nulẹ̀. Ìyàwó ṣé o sì ń bọ̀. Túndé ó ti wá sú mi níbi tá a bá dé yìí o ó ti sú mi mo ti ń fi orí tì látọjọ́ ọjọ́ yìí ó ti sú mi Túndé
nǹkan tí mọ̀mí ẹ dá lára fún mi ṣó dáa lọ́pọ̀ mọ̀mí ẹ bá nírú mi lóbìnrin tó wà nílé ọkọ kọ́ máa treat mi bó ṣe treat mi ṣó dáa ṣé nǹkan tó dáa nìyẹn wọ́n dẹ̀ ní òòṣà tó bá lè gbé yẹn ni ó bẹ́tà kí n máa fowó robì fún Túndé ṣé mọ̀mí ẹ fẹ́ pa mí ni ṣọ́ fẹ́ pa mí ni kò sígbà tá à ní fi ra wa sílẹ̀ o kò sí tó bá sùn mí màá fi ẹ́ sílẹ̀ ìfẹ́ tí mo ní mo ṣe dúró tiẹ̀. Baby, mo ti gbọ́ láyé o ò ní bínú ni o màá ṣe máa bẹ ìwé kó má bínú nígbà tó máa fẹ́ kó mọ̀ mi ò lè torí tiẹ̀ kí n bá mọ́mí jà bẹ́ẹ̀ ni mi ò lè torí mọ́mí náà kí n bá wọn náà jà ṣé orí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nílé yìí kò sí èyí tó jẹ́ àdùnnú mi bẹ́ẹ̀ bí kò ṣe ìbànújẹ́ ohun tí mo kà mọ̀ ní wípé sùúrù kì í pọ̀ àfi tí ò bá ní tó nìkan ni ìwọ ni màá ṣe tó máa bẹ má bínú. Sùúrù tí mọ̀mí bá tó pa mí àbí. àwa kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyé kò sí ikú lójú ẹ̀. ta nìyẹn o ọlọ́run ló ń jẹ́ mi ní ta ni wọlé wá. kí ló ṣẹlẹ̀. ṣé ò sí o. tí kí ni fi ṣe kí ni. no tí kí ni fi ṣe kí ni nígbà tó ń bi wá pé ṣé ò sí o. ẹ lè bínú sá. àǹtí oúnjẹ tá ní kí n ṣe àwọn mọ́mì. kí ló ṣe mọ́mì kí ni. kí ló ṣẹlẹ̀. láyé àwọn àyìnlá ọmọ wúrà orí ọjà bíi tàbíjọ mọ. mọ́mì ẹ gbọ́ kí ló dé tẹ lọ bá Síkírá ní kíṣìn tẹ̀sán ìgbẹ́kọ̀ tó sì ti pọ̀ jù mọ́mì bá a ṣe ń ṣe nǹkan wa kẹ́ ẹ tó débì ní mọ́mì ẹ̀dẹ̀ délé bíbá ẹ̀dẹ̀ sọ lédi méjì mọ́ wa lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ mọ́mì kí ló dé. ó jẹ̀bi ni kí ló dé ńgbà tó ń bọ̀ tó mẹ́gbàá wa kó wá náà. mọ́mì tá a bá léwúrẹ́ títí tó bá kọ ògiri ó máa ń júdà mọ́mì ẹ má yẹ kí yín jà sí kí ló ṣẹlẹ̀ kí ló dé mọ́mì. jẹ̀bi ni. ọkọ tèmi ni ìyá ọkọ lẹ́yìn jẹ́ mọ́mì. Síkírá kí ló lọ sọ fọ́gẹ̀ ẹ̀. nígbà tó péjọ ọmọ ọwọ́ ló ṣe ni má jíṣẹ́ fún mi ìwọ kíláàsì ni díṣẹ́ ìjàre. kí ló dé. ẹ̀jẹ̀ sọ́nù lédi méjì mọ́ alẹ́ sọ́nù dorogún mọ́nú ilé kí ló ṣẹlẹ̀. ọkọ mi fẹ́ mi lẹ́yìn àbó fẹ́ yín lé mi kí ló dé. Adétódé káàpù ní kí n padà sílé mi ìwọ onílé yín nǹkan tó fẹ́ jókòó tì tó ní kí n lọlé ṣé ọmọ ló bí síbí ni tó ní kèmí máa lọlé òye ò pa ojú òtì ẹ ìrìn ẹsẹ̀ ò padà orí gbúgbú bí ìgò Martina kí ni wọn yìí ẹ wọ dúró lẹ́yìn o ẹ padà lọ sílé yín ọmọ mi ẹni tó fẹ́ bímọ tó yẹ ibi táwọn ọmọ gé àwọn ọmọ tó sàn àwọn tó lé ńlẹ̀ tí wọ́n wà tó ń dúró dédé kò rí yẹn fẹ́ àgàn lásán kò yẹ kó pa ó kàn jẹun mo máa bo oúnjẹ àyà ń sè é ṣe bẹ́ẹ̀ tó kò lẹ́wọ̀n dé níṣẹ́ ló máa wá ẹni tó kò lẹ́wọ̀n gan ò rí yẹn jẹ. ó tiẹ̀ wá sọ bí orogún báyìí kò sí wàhálà á ti bẹ̀rẹ̀ ṣó tẹ̀ rí kíṣìn tó gbójúlé oúnjẹ tó ní àjọ máa sè é ní ṣẹlẹ̀ ìyàwó rẹ̀ ni mo fẹ́ mú ríran nínú pọ́ọ̀tì yìí àjọ máa dáná.
madam. ṣé ẹ bọ́ra lẹ̀. madam wọ́n sì kò sí jẹ́ ẹ bọ́ra lẹ̀. ń bọ̀ Síkírá ló tì í mọ́lé lọ́gbà Síkírá. Madam. Ẹ dákun olórí ibú ẹnu òfò olóòtì ìmọ̀ bí olówó orí tèmi. Ẹ dákun táǹtì ìmọ̀ bí rí. Madam, ẹ dákun ṣe lọ gborí lé kí n máa yí sí i. Ẹ sì lè fojú wíńdò àbí èmi láti ṣe báyìí. Apá rẹ̀ tó dàgbà bí ọmọ rò yọ padà kàn ní pẹ̀lẹ́. Madam, ẹ ní sùúrù madam. Ọ̀sìn lè sì ní orí rẹ̀ kú. Orí rẹ̀ sì ní láti tọ́ wá. Ìyàwó rẹ̀ ń bọ̀ lẹ́yìn rẹ̀. Ìyá ọ̀gá lè ní sọ́tún rẹ̀. Olóhùn tí ìṣẹ̀lẹ̀ ńlá bọ́ọ̀lù tí ń ṣẹlẹ̀. Mo rí ibi tó ti ìyàwó ọ̀gá mọ̀ gẹ́gẹ́ bó ti ṣàlàyé fún mi tí mo ti fojú mi rí. Ó wà fún mi ní fóònù rẹ̀. Èmi ò pe ọ̀gá pẹ̀lú ọ̀gá màdámù yín wọ́n ń bẹnu àhámọ́ ìjọba ìjọba ti màdámù. Sọ́ọ́rì làwọn olórí ibú ni ìṣe náà máa ti ṣe gẹ̀gẹ̀ bí ìgbà téèyàn ó domi nù olórí ibú nìyá wọn. kò sí níyà nílé lóòótọ́ bàbá tẹ gbà yí pé ara ìyá ọ̀gá ọ̀yà wọn fi tatara gbádùn ẹnu rẹ kọ́lọ́ ẹ̀ kó ti bọ́ ta. kí ni ó ṣe fún mi bó bá nàjẹ́ yóò fi ṣera rẹ̀ àtọmọ rẹ̀ ni kò sí nǹkan kan tí ó ṣe fún mi. tómi fóònù rẹ. ẹ dákun kí ló fi ṣe. ibi pé ọ̀gá ni bẹ́ẹ̀ ló ọ̀gá màdámù yín bẹ nínú àhámọ́ ìjọba. bí wọ́n ṣe ń gbẹ̀gùn jẹ tó òòrò owó tó fi ra káàdì sínú fóònù rẹ̀ àfijẹ́kújà fọ́tí. ọ̀gbọ́n ọmọ tí èyí ṣàpà owó ọwọ́ ẹ̀ nìyẹn náà. sọ́ọ̀rí àìnójútì rẹ̀ ló mú ajá tí kì í fi ń jòkó ọ̀sán tí n bá ṣeun ni ó fi owó rẹ̀ ó fi ra káàdì ṣùgbọ́n ní wò ó tí n bá ṣe ti ìyàwó ọ̀gá tí ń bẹnu sálángá ni ní fún ọ kó o fi kọ́kọ́ rẹ̀ sọ́gbọ́n. lórí ohun tó sọ tó dùn mí dùn ní pé ajá kan ò lójú tàbí kò pé kí jòkó ọ̀sán ebi ni ọ̀pá tí bá pa ajá yóò jókòó tí òun yóò bò ní bóróbó. dákun sọ gbàbọ kásámù. ọ̀dà fún wa bí n bá pọ̀ sí n bá pé ọ̀gá sọ̀rọ̀ kébi ni ọ̀pá ọ̀kù ìyàwó ọ̀gá ń ṣe bẹ́bẹ́. oúnjẹ rẹ ti di kan. oúnjẹ mi. jẹun nínú ilé yìí lónìí ń da ojú rẹ torí ojú rẹ tó yọ òun yọ kó sínú padà. ìdí wọn ń sọ pé èmi ò ṣe kínní owó tí ọ̀gá ń fún ọ náà lókè àti ìyàwó ọ̀gá ńkọ́ ẹ bá tún nu tébù ìtẹ́ tó kọ sápò ńkọ́ dákun orúkọ wo ló fi pamọ́. ọ̀gá mi ni. ìgbà wo lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe lọ́gbà fún ọ. ọ̀gá mi. ọ̀gá irọ́ èmi ni Rasaki gẹ̀tìmánù Síkírá kọ́ ẹ jẹ́ mọ́ ké lọ ẹ jẹ́ ń ké màmí wọ́n ti màdámù mọ́nú ṣáláńgá èmi ọmọ ohun tó ṣẹlẹ̀ jẹ́jẹ́ ni mo wà ní accommodation mi ní kí dáwọ́ ni kí n wá wò lókè ó mú mi lọ mo sì fojú mi rí tàbí ṣùgbọ́n ò sí mbẹ̀ nígbà tí mo ké tí màdámù ọ̀ṣẹ́ tí wọ́n bá péjọ ìjọ gbẹ lára wọn ni ẹ̀jẹ̀ wọn ti ń lò wọn ò lè sọ̀rọ̀ sókè mọ́gẹ́ máa bọ̀ wọn ò lè sọ̀rọ̀ Síkírá wà ń bí Síkírá ṣùrí ẹ̀lẹ̀ jàtijàti ó wà lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀gá ẹ má bọ̀ ọ̀gá pa. nídìí ẹlẹ́kùn dákẹ́dákẹ́ orí rẹ ti bú dákun sẹ́mi ni Síkírá sórí ẹ̀lẹ̀ jákujàku àbí kí o ti rí. jàtijàti. sórí gbogbo kókó tó ń bẹ lẹ́gbẹ̀gbẹ́ lérè wọn wọ́n fún ọ ní pọkẹtì mọ́ní ọmọ fi mu gbó ọmọ fi mu tí kiri nǹkan tó wálé ayé rẹ̀ tó wá sí mi. ọ̀lẹ́bí ẹbí mọ kọ́sítọ́másì orúkọ rẹ ni Síkírá ká sọ̀rọ̀ ọ̀dájú abiyamọ ni tó o bá bímọ lóòjọ́ tó padà lọ́wọ́ kan ò lè sunkún. omi ló pọ̀ lójú rẹ̀ wọ́n ké wọ́n sunkún lọ ló sì wọ́n gangan ló yẹ kọ́ gà bí ló yẹ kí ìyá ọ̀gá bí torí ẹ̀jọ̀ wúlò ẹ̀ dá sórí ìyá àwọn mi ní padà pa nínú ilé ẹ̀yìn ibi tó bá wà pọ̀ wọn gbọ́ kí ni bá ń kó bọ̀ sọ́ọ̀sì wà ń bẹ̀. o ti bọ̀ wọ́ rọ́lá ń bá ń tẹ̀ mọ́ mi. kí ni mo tí ó ṣẹlẹ̀ lábà yìí ìyá ọ̀gá lọ àwọn sì dúró sí wa. Síkírá aṣọ orí ẹ̀lẹ̀ jáde
Ọlọ́run ló mọ ibi tó ti mórí yẹn wá ẹ̀jẹ̀ máa lọ tòun bá bẹ̀rẹ̀ ọ̀gá ọgbà mo padà sí accommodation. Mami. Mami. Kí ló dé tẹ̀ tí ẹ gbé ẹ̀wọ̀n? Ìyàwó ẹ̀. Bẹ́ẹ̀ni. Ìyàwó ẹ̀ wà nulẹ̀. Gbé mi débẹ̀, mami. Ìyàwó tèmi wà nulẹ̀. Ìyàwó ẹ̀ wà nulẹ̀. Mami ṣe dá inú ṣá. Àní ìyàwó ẹ̀ wà nulẹ̀. Mami, tí n bá wọlé tí n bá bá ìyàwó mi nulẹ̀, yóò le o. Yóò le o. Mami yóò le o. Aguante. Mami. 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 Mami lọ ọkọ mi. Ìyàwó ẹ̀ lọ ra nǹkan. Ó lọ ra nǹkan. Mami ẹ dákun. Mami, kí ló dé ń ṣe báyìí? Ṣé bá gbàlagbà ní? Àgbàlagbà kì í ṣe lágbàlagbà. Kí ló dé ń ṣe báyìí? Ẹ dákun, táwọn òbí ẹ̀ bá dé bí ń sì tó má bèèrè ẹ̀, ìbọlẹ̀ máa sọ fún pólọ̀ o. Kí ni ìyẹn kọ́ wa? Mo tilẹ̀kùn mọ́ ni, kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin tilẹ̀kùn mọ́ ọmọ ọlọ́mọ. Mo ti kọ́kọ́rọ́ ni. Mo ti mọ̀ ní kọ́kọ́rọ́ rẹ̀. Màmá kí lè rí? Mo ní mo ti mọ́ bẹ́ẹ̀ ni, kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan? Ẹ̀yin láyà ẹ̀ ti ọmọ ọlọ́mọ mọ́nú balùwẹ̀. Ó máa gbé bẹ́ẹ̀. Ẹ ti ọmọ ọlọ́mọ mọ́nú balùwẹ̀. Ṣé bí yàrá ni bẹ̀? Ẹ dákun tí ẹnìkan bá ti èmi mọ́nú balùwẹ̀ kí lè máa wí. Wọ́n bí yàrá ìyàwó ẹ̀. Wọ́n tilẹ̀kùn mọ́ wọ ọmọ mi. Máa pààyàn. Máa òkú máa sùn lọ. Gbà bí mo ṣe sọ fún ẹ. Wọ́n lọ tilẹ̀kùn mọ́ ẹ. Iṣẹ́ mi ni o, ó máa gbé bẹ́ẹ̀ ọ̀sẹ̀ kan tí ò ní bọ́ta. Mami, so kì í ṣèyàn ló bí àbí? Ẹ fún mi ní kí yẹn. Kí o. Mami, ẹ bá mi gbé kí ọ tó wà Èwo nú lọ́wọ́ yìí. àwọn kí èwo? Mi ò lè gbé kọ́kọ́. Mami, ẹ bá mi gbé kí yẹn. Mi ò lè gbé lẹ̀. Ọmọ rẹ̀ rí o, olúwa, ọmọ ikọ̀ mi lẹ́yìn. Ṣé mi mọ bí ẹ ṣá? Nítorí obìnrin, ọwọ́ náà pa mí. Olúwa o, olùṣe lérí burúkú. Nítorí ẹ̀ kí ló tiẹ̀ fi sára gan-an? Kí ni ọmọ náà rí lára ẹ̀ gan-an tó ń kúlé lórí tó fẹ́ pọ́n mi lẹ́yìn torí ọmọ òfò, ọmọ egbére, ọmọ àdánù? Wo nǹkan tí ń ṣe fún ọ, ọkọ ẹ̀gbọ́n abẹ́ ẹ̀ sunkún kẹ́yìn. Ẹni tó ṣàánú mi rán sí mi yóò Báwo ló ìṣẹ̀lẹ̀ kan tẹ́lẹ̀? rán sí mi yóò ẹni tó ṣàánú mi rán sí mi yóò bèrè sí iṣẹ́ mi kábíyèsí bèrè sí iṣẹ́ mi. Naam. Naam. Ọwọ́ mi padà ń fa ẹkẹ́yìn. Madam, kí ẹ ti máa gbọ́? Ẹ̀yin mọ ìmẹ́rin tí èdè sọ ni o. Adìyẹ mi fẹ́ yé ẹyin. Adìyẹ fẹ́ ṣe kí. Ó fẹ́ yé ẹyin. Yàtàkì. Naam. Bádìyẹ ó bá tẹ̀ yẹ́yìn. Fúwé àkọ́kọ́ gbóná náà. Ìdí mi gbóná. Kí ni hàn yín? Ìdí bíi ti dì í ọ̀hún kọ́ ni mo sọ. Madam, àlẹ́ mi ọ̀yẹ́ yín, mo fẹ́ yẹ Ifá wò. N ò ní ọmọ ìyẹ̀fà wò. Kò lóhùn ìdúró orí dáadáa. Ǹgbọ́. Èkìrí Madam, yẹn lè ilé ti bí. ṣẹ́dá ọ̀pọ̀lọpọ̀ tí n bá gbòyàn yọ bẹ̀ ta. Pọ́lọ́. Olúwa lọ tí n bá kì í mọ́lẹ̀ tí mo gbó dìgìdìgìdì. Ẹ fẹ́ bínú kú. Mami, Ọ̀gá. wà á bá yìí pa ẹ́.
ìwọ ni kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ẹlẹ́dàá mi má jẹ́ rí òwò láyé mi. Olúwa lọ́run Olódùmarè. Irú ìyàwó lè léyìí gan-an. Irú ìyàwó lè mi ní láyé mi gan-an. Tó fi jẹ́ ipò ojoojúmọ́ ayé yìí ní wàhálà. Ojoojúmọ́ ayé yìí ní ìdààmú. Ẹ dàgbé tí Yorùbá wá níyà ṣé kò wá sàn bí? Ṣé kò wá sàn bí kéèyàn má níyà láyé? Ẹ ti wá dúró náà. Nígbà tí eku ń sọ fún àwọn ọmọọgbà tó lógì ní kó ẹran jẹ, etí wo ló ń gbọ́? Ṣó ṣe gbọ́ etí wo ló ń gbọ́? Ṣó ṣe gbọ́? Ló ṣẹlẹ̀ kí ló ṣe? Kí ló tó wọ̀ ọ́? Ọ̀rọ̀ bá mi ṣí kò tó lónìí. Túndé, kò yẹ kọ́rọ̀ mọ́ mi sú ẹ̀. Ó ṣàmọ̀ pé nítorí mi mọ́ mi ṣe ń ṣe wàhálà tó ń ṣe nílé látọjọ́ ọjọ́ ẹ̀. Èmi ló yẹ kí n máa ṣe nǹkan tó yẹ ń ṣe yìí. Ó ní ìdí ọgbọ́n. Ohun tí mo mọ̀ ni pé inú ò lè rò wò títí kí dòdò má bàa gbé. A máa ṣe sùúrù fún mọ́mì náà ni. Sùúrù là máa ṣùgbọ́n náà. Àwọ̀ tí sùúrù bá débi kan máa ń súyàn ni o. Wà á ní sùúrù. Ilé ti ń pọ̀ jù náà. Kò ní tún wa náà lọ́gbọ́n. Àbúrò wà lọ́wọ́. Túndé. Razaki. Bàbá Túndé. Mo jẹ́ yín. Ó rí pé mi ò pè é lórúkọ rí. Tó o bá jẹ́ àbúrò mi, ọjọ́ rẹ̀ mi, ó dá mi lójú pé kan nínú àwọn àbúrò yìí mi lẹ́jọ́ jẹ́gbẹ́. Ọjà rẹ̀ ń pọn ọmọ ọlọ́mọ tí ò tiẹ̀ tán mọ́ rárá. Kí ló wá dé tí ò lè pọ́n tiẹ̀? Nípa ọ̀rọ̀ ìyá rẹ̀ lèmi ń sọ. Má wàá torí ìyàwó rẹ̀ kó wá rèé ṣẹ̀yà rẹ̀. Má torí ìyá kó ṣẹ̀yàwó rẹ̀ kódà. Gbogbo ohun tí ń ṣẹ̀nu léyìí tí ń ṣẹlẹ̀ pátápátá ọba mi Òkè Elédùmarè ó fi ṣàdánwò fún wa ni o. Pàápàá jùlọ ìwọ Ọlọ́run ọba fi ń dán ọ wò ní pé ṣọ́ yege àbọ̀ ò ní yege torí pé èmi rí i dájú pé ìyá rẹ̀ ó wá láti wá fi wa níràn nínú léyìí ni. Bí làkọ̀sí bá sì kọlà bí máa ń dénú ọmọ làwọn àgbà wí. Bàbá Túndé sùúrù rẹ ò tó. Ọ wà á rìláàsì ọ ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù ọ gbé sùúrù jẹ nígbà tí yàrá bá gbé nǹkan mi ọ tún bọ̀ kó ná mọ́ sùúrù rẹ ò jiná tó kò yí ọ. Bọ̀dá Razak, ẹ ṣé gan mo dúpẹ́. Tí n bá ní purọ́ fún yín òní lọ́jọ́ tínú mi dùn jù láyé ìsìn torí pé látìgbà tẹ́ ti wà pẹ̀lú wa nílé ìtẹ́tí ń bá wa ṣiṣẹ́ mi ò dẹ̀ mọ̀ wípé bóyá àǹfààní ìjókòó báyìí ó wáyé wò láàrin màtí ṣùgbọ́n inú mi dùn mo sì mọ́ lóore pẹ̀lú gbogbo ohun tó ti mínú gbèsè ayé kò ní dòkú gbogbo ọ̀rọ̀ yín láti òkè délẹ̀ kò sí àṣà ìdánù kankan bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ yín tọ̀nà inú mi dùn gan ṣùgbọ́n mo wá fi ń dá yín lójú yìí pé alátiṣe mi ó máa ma ti ṣara ẹ̀ ṣèbẹ́ ní sùúrù tí mo ní ò tí ì tó ni mo ti gbọ́ kò sí wàhálà ẹ máa lọ sẹ́nu iṣẹ́ yín. Bàbá Túndé kò jiná tó ọ túbọ̀ kó náà mọ́ dáadáa torí ìyá rẹ̀ wá fi wà níràn ni ó yọ túbọ̀ kó náà mọ́ dáadáa kó ba lè jiná. Àǹtí Síkírà síbẹ̀ lẹ fẹ́ rí mi ni ẹ jókòó ẹ ní láti dúró ẹ jókòó sẹ́fì. Ẹ ṣé mọ́. Ẹ ṣé mọ́. Mo ń gbọ́ yín. Àǹtí ṣe rí nǹkan tí mo fẹ́ rí yín fún kò pọ̀ kò dẹ̀ tún le ọ̀rọ̀ lórí ìyá ọkọ yín òun ni mo fẹ́ sọ ẹ má bínú ẹ dákun ẹ má bínú ṣe rí gbogbo nǹkan tí mọ̀mọ́ ń ṣe ẹ fi yá lára wọn ẹ mọ̀ farada kẹsì náà forítì kẹ wá rántí pé yìí náà nírú wọn ìyá ṣe gbọ́ ẹ dákun. Mo ti bá Síkírà mo tẹ̀ ń gbìyànjú bàtàgbára mi ká kọ́lọ́n kó fún mi ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run fún yín sí kò ní sú yín kò dẹ̀ ní rẹ̀ yín ṣe gbọ́ ṣe rí ọ̀nà tá a lè fi yanjú ọ̀rọ̀ náà ó wà o. ọ̀nà bíbá omi fẹ́ wàhálà o ìfẹ́ kan tó máa dàbí wàhálà o.
ṣẹ̀tẹ̀ rántí gan kì í ṣe bí wàhálà báwọn kò sábúrú kankan tí ó ṣe wọn ẹgbẹ́ tí yín wá nítorí pé ìyàwó gbọ́dọ̀ jẹ́ ọ̀wọ́nrín tí lójú ògbé tiwa bí bẹ́ẹ̀ kọ́ odò ó sọ̀rọ̀ o. Kèmí ti bá àǹtí Síkírá ṣeun gan ṣe Ọlọ́run àti tiyín náà ṣe o ilé àtọ̀nà yóò ní dàrú o ayọ̀ tẹ́ fi lélẹ̀ lẹ́nu bàbá ní láyà tàlàfíà o ṣeun gan. ní ikú bọ́mọ rìn ọmọ òfúnra o. má já sùn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ má já sùn láwọn ọmọ gbọ́ àdúrà wa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. àfàìmọ̀ kó má finá sábẹ́ òrùlé sùn o. Túndé àlùjọ kan kínú yàrá mi nǹkan kan kínú yàrá mi wà lọ́wọ́. Mami báwo lẹ ṣe máa já wọlé báwo lẹ ṣe máa já wọnú yàrá mi bí màá tìyàwó mi sùn lọ́wọ́ ṣé bí ẹ̀sìn ti ń ṣe kọ́ nìyẹn. Túndé ọ̀rọ̀ já wọlé ló ń sọ àní nǹkan kan kínú yàrá mi kó lọ bá mi wo ní já wọlé. tẹmọ pé màá tìyàwó mi lájọ ń sùn yàrá mi ẹ ṣe máa já wọlé bẹ́ẹ̀. ṣé ká ìdọ̀nù pa mí ni kíyàwó ẹ̀ bá yé ni mo ní kó lọ bá mi wo nǹkan nulẹ̀. Mami mi ò láìkì nǹkan tẹ́ ń ṣe o. Mami. Ṣo fẹ́ ká di mẹ́ta nu orí bẹ́ẹ̀dì? Mo béèrè ni ṣo fẹ́ ká di mẹ́ta? Mami. Mami kí ni tí mo gbélé yìí? Mami. Kí ni? Mami ọwọ́ ni gbélé yìí gan-an. O mí sìn báyìí. Láàrin mi àti ìyàwó mi. Ẹ máa rọ ilẹ̀ tí fẹ́ mọ́ ẹ máa rọ. Bébì. Wá sọ. Má bínú. Kò ṣe kí ni? Ẹ fi ọmọ ọlọ́mọlẹ́ yà. Wo bébì ṣé má bínú? Èmi ni kò wò. Ọ̀dà ṣé bínú yàrá yìí ni nǹkan ti ń dún àbí? Bẹ́ẹ̀ni ó ń dún bẹ́ẹ̀. Àwa máa lọ sùn bẹ́ẹ̀ ni. Kí ni kò sùn bí? Ẹ bá ṣe tó lè jọ má ṣe bẹ́ẹ̀. Jájọ sùn bí jájọ àìdíyà. Má bá ń jà o. Má bá ń jà má mi. Túndé. Má bá ń jà o. Túndé. Ẹ wọ ọjọ́ bá lọ sùn. Ó jọ mí bí idán. Wọ́n tẹ̀ ń jógan. Jókòó máa kó jókòó. Gbé sórí fún mi. Gbọ́ kó ẹ lọ sọ́yìn kí ló ń ṣe léyìn náà. Ó ń bọ̀. Bébì, ṣé lè fagbó ni? Kí ni? Dáwà sí ẹ̀yẹ. Gbé lọ sí bedroom fún wọn dé. Ṣé kò ń ṣe ni? No, sọ fún mi kí ló ń ṣe ẹ́? Mo dẹ̀ mọ̀ nǹkan tí ń ṣe ẹ́ o. Yes, mo mọ ohun tí ń ṣe ẹ́. O ti pẹ́ jù nù gbó ni. Ọmọ kò ní ẹ́. Ó yà mí lẹ́nu. Ọmọ kò ní ẹ́, o ti pẹ́ jù nù gbó. Nonsense. Bó ṣe wà. Wọ́n bá ẹ̀dà sáájú yàrá. Wọ́n dáadáa òṣì. Kí ni? Àbó ṣe ń gbọ̀n bí ojú mi. Ìwé ijó bèèlè mi. Lábìlú jà máa jẹ. Màmá Túndé, mami kí ló tún ké? Ṣẹ́yìn nìkan ni. Ẹ dákun ṣe báwo ni tẹ́yìn sọ fún mi wípé nǹkan kan ń kénu lé mbẹ̀ yẹn kí wọ́n lọ wò. Tádé bẹ̀ táàrí nǹkan kan. Lánàá sóni. Túndé mi í ṣọmọdé tí n bá gbọ́ pé nǹkan kan ké mi ò ṣá lè sọ pé nǹkan ké ń bẹ̀.
Kódà, mami, ṣe bí òun lẹ́ ń kí. Ẹ̀yin tẹ́ wà lẹ́nu ìhun kíkí. Tẹ́ ń fi orí balẹ̀ fún Ọlọ́run tí yín. Ẹ̀yin wá torí pé gbọ́n kankan. Ẹ wá já irun. Wàláhì ẹ kì í ṣe mùsùlùmí gidi, mọ́mì. Túndé, aláyàdúrà wa lọ o. Tó o fi rí borùn tí mo fi ń kírun lórí mi àti tẹ̀sùbà, wàá mọ̀ pé nǹkan kan ké lóòótọ́. Ó mọ nǹkan tó máa ṣe fún mi. Ìwọ sì ṣọ̀rọ̀ ajé mi náà kó tẹ̀lé mi. So ohun tí ń ké ju Ọlọ́run tẹ́yìn fi orí balẹ̀ fún làbí. Ẹ má mi. No, ohun tí ń ké ó ju Ọlọ́run tẹ́yìn sìn. Tẹ́ ń fi orí balẹ̀ fún ó jù lọ. Túndé, wàá sì ṣọ̀rọ̀ mi náà kó dìde kó wá lọ wo nǹkan tó ń ké bẹ̀. Màmá Túndé, wàhálà yìí ti ń pọ̀ o. Ìdààmú yìí ti ń pọ̀ o. Kódà. Àbáyọ kì í ṣọmọ nìkan. Yes, kì í ṣọmọ nìkan. Téèyàn bá láwọn òbí gan-an táwọn òbí gan bá jọmọ tí wọ́n bí. Dàmí wa ọmọ lè jọ bí, òbí lè jọmọ. Gbogbo ojúmọ́ ayé yìí ní gbogbo ìgbà ní wàhálà ní ìdààmú. Ṣẹ́yìn nìkan ni. Ó dààmú ní nǹkan kan kí Adébẹ̀nsì àárín kankan. Ọlọ́run jẹ́ kó para kíkú tó dé wá tí mọ́ mi. Mọ́mì, níbo ló dà? Túndé, ó dà pé mi ní ìṣòro yín inú ilé bíbáyìí. Mi ní ìṣòro yín. Wá o, àwọn àgbà pòwe kan o, wọ́n ní èébú àlọ́ ní taun, àbọ̀ ń tà náà ẹ̀. Mo ti ń lọ báyìí o, tí n bá lọ, tí mo bá lọ, àbọ̀ mi ò ní dáa o. Àbọ̀ mi kò ní dáa, mo lọ fún yín náà. Orí rere lórí mi o, orí rere. Mo ti kékeré gbaṣẹ́ géètì, orí rere. Mo tún dàgbà sí iṣẹ́ géètì, orí rere. Mo ti ń ṣiṣẹ́ káṣí géètì nísìnyí, àwọn mélòó mo ti bá ṣiṣẹ́ náà o. Wọ́n tó ogún àti mẹ́jọ. Ẹ wá pé ṣiṣẹ́ géètì ọ̀dà, mo ti ṣe ọ̀gẹ̀. Razaki, ìyá wa. Ṣí géètì fún mi. Ǹgbọ́. Wèrè ní ẹni. Bàbá wí tó nísìn, ó kó nǹkan kan sírùngbọ̀n bí kankan yá àdẹ́gẹ̀. Wà ní òun náà nírùngbọ̀n jọ ẹ lójú nìyẹn o. Ṣí géètì fún mi. Ọ̀gá ló ní kí n bá wọn nu mọ́tò yìí. Bí wọn ò bá sì ná tán wọn ò ní ṣí géètì torí wọn ti fún mi ní under arrest pé Razaki o rèé ṣí géètì fún ìyá àwọn. Ọ̀rẹ́ mi ò yé yín, ẹ fara yín balẹ̀. Kí ni nǹkan náà gan-an? Ojoojúmọ́ ayé yìí ni wàhálà. Kò sí anybody tó ń fún yín ní wàhálà nù léyìí bí kò ṣe pé ẹ̀yin fúnra yín. Lẹ́yìn tó yẹ kẹ́ jókòó kẹ́ máa jẹ wọ́n mọ́. Àfi ìdààmú àfẹjọ́. Ó ti ẹ̀dùpẹ́ pé wọ́n kó ìgbà náírà tó láàfíà. Ẹnì kò lè wọn fún ìfún aná lè ra wọn wọ́. Ó kí màmá máa lọ. Báyìí sọ ẹrù orí mi. Bọ̀dá ìgbà. Gbàdúgbàdú gbà owó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ. Mọ́mì. Kí ló ṣẹlẹ̀? Kò ní sọ̀rí ni. Rere. Mo ti kékeré ṣiṣẹ́ géètì, orí rere. Mo fẹ́ sọ o. Mo fẹ́ sọ o. Ìyàwó mi ti sọ. Bọ̀dá Razaki. Mo bọ̀ ṣé ẹ mú gbó ni? No, ṣé màámi lẹ́yìn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀? Ṣé ìyá tó bí èmi lọ́mọ lẹ́yìn fi ń kọ̀rọ̀ sọ? Ọ̀gá, kẹ́sì máa wo tí ní mò ń ṣe o. Nígbà tẹ́ pé kí n bá yín fọ ọkọ báyìí nu ìrọ́ kí n style ẹni kí n nu ara rẹ̀ tí mo wá nù. Màmá yín wá pé kí n rè sí géètì, mo ní ẹ̀yin ní olówó orí mi tẹ̀ ń fún mi ní jíjẹ mímu. Ìgbé ẹ bá sì fún mi under arrest, ìwà lọ sí. Ẹ bẹ́ẹ̀ mọ́. No, ṣé gbádùn ṣá? Ṣé ẹ mọ̀ pé lọ́jọ́ kìíní àná tí wọ́n fẹ́ wọlé, ẹ̀yin lè fún mi under arrest tí mo fi gbà wọn wọlé, under arrest mò ń dúró dè. Bọ̀dá Razaki, mo di ojú mi méjì báyìí kí n tó là á. Tẹ́ ẹ bá lọ ṣí géètì yẹn, ẹ máa ní problem. Wèrè ṣí géètì fún mi, géètì tó wálé ayé ẹ wá ṣí fún mi. Ọ̀gá mi o, ẹ̀ là mo ti lọ ṣí. Ọ̀gá ẹ má ti ẹ̀ là. Wèrè olùsí. Ó fẹ́ jẹ́ kẹ́rù pààyẹ́ ẹ̀.
ẹrù pààyẹ. bíbí ó wá gbà mí no ṣé torí pé mo ti ń bá máa ń rìnrìn ju àbí báwo ni ó ṣe máa fà ń fi báyìí. kókó ṣì náà wájú fún mi wèrè adá fún ọ. ìyá máa ń lọ ìyá wa. alibadi àìlọ ọmọ nǹkan ọmọ mẹmẹ ẹmí ra sájà àìlá. mo ní ìyá yọ ọ lọ èmi ní fìdíjájọ ọ máa dáná èmi ó sì máa bu epo sí ní ọ máa dùn làwù ọgá òní máa wọn ti ń ṣẹlẹ̀ ọdẹ ní èsì kò jẹ́ ká gbádùn lé mọ́ ilé títí ń dùn ọ dàrú níbi títí ẹ̀yin fẹ́yàwó ni o ẹ má fẹ́ ìwọ nìkan ni. wo òkété tó lu àwọn tó pé òun bọ́ lójú ọlọ́dẹ tó gbéṣu kan náà bàbá ńlá arọ ni ìtàn òkété làwọn ìjìyàn. Madamu. Dia. Boni. Inú mi dùn. Ṣé kò tún lè fi inú ẹ̀ ṣoyún fún mi nínú ilé yìí? In fact, ọjọ́ tí mo máa sọ́dọ̀ dókítà ní kí n padà tó máa gbé ìsinmi báyìí. In fact, ló ń dùn ọ́. In fact, mo jó pé ajé mo lè dá láyọ̀ nínú ilé ọkọ mi. Àpẹẹsẹ tó bìnrin tí mo ń lọ ọkọ kì í ṣaláyọ̀. Ó jọ mi lójú lọ. In fact, ní ìdùn gan-an. Àṣetá ò bá kú ìrètí ń bẹ. Àbí, in fact. Kẹ́dẹ́ máa lárúkọ yẹn. Bébì, lálẹ́ ìkósòrò o, ṣọmọ ó ti kéde báyìí sí Àtinúkẹ́, a gbọ́dọ̀ tún fi kún kó dá kó bára farabalẹ̀ fi tóbi dáadáa kó fáàn. Ta ló sọ fún ọ pé obìnrin ló wà ń bẹ tó ń fa Àtinúkẹ́? Mo ti mọ̀ pé àmì máa gbé kalẹ̀. Congratulations massa, ẹ kú oríire náà, a bá wa kalẹ̀. Agbẹ́mọ́ pẹ̀lú èké ní ọ̀dọ̀ òsì. Dákun kí ni ìwọ mọ̀ wípé à ń sọ bí tó fi ń sọ pé congratulations? Nǹkan tẹ̀ ń sọ ni mò ń gbọ́, madam ti lóyún. Ó lè dá mi lójú pé ìbejì méjì ẹ máa fi bí lágbára Ọlọ́run. Ó mọ̀ lóòótọ́ o. Àmì o, àmì akárí o. Àwọn má ti lọ. Àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí i. Ìwọ náà jókòó. Àyìn náà ti dára wa lórí ẹ̀. Congratulations. Akẹ́lẹ́ kò ṣeré. Bùrọ̀dá náà oríire kí ni o? kí la pa àgọ́ èmi máa ń kẹ́tí mọ́ gànà ni gbogbo bí gbogbo ẹ̀ wò lóyún níbi tẹ́wọ̀ ẹ̀gbọ́n ìwòlé kọ́ ṣẹ́ni gbogbo accommodation of Africa Association àti sí mi èmi á máa kẹ́tí mọ́ ìgànà ní máa kó lẹ́gbẹ̀ẹ́ gànà lọ́sọ́jọ́ wíńdò ìhun fèrèsé ẹnu ọ̀nà lẹ́kùn gbogbo kódà bẹ́ẹ̀ àwọn kan bá tó lọ sórí fíìdì lóru tó ń gba bọ́ọ̀lù sáwọn máa tún máa rí àpò orí rẹ̀. Dájúdájú èké ni gbogbo yín. Mo fara mọ́. No, èké ni yín. Mo gbà bẹ́ẹ̀. So tí màá ti yá mi dáná máa sùn bẹ́ẹ̀ máa ń gbọ́. Ọ̀bí ni dáa. Olúwa ni a sọ bẹ́ẹ̀. Àǹtí ẹjọ́ bọ̀dá Rasaki àbí kí náà pé tẹ́ ṣe kò lójú bí wẹ́dà. Nígbà tí ń gbọ́ nísìn, ó sọ wípé pẹ́pẹ́ sí pé ọmọ ọ̀nà tí mọ́ gànà, ọmọ ń rí gbogbo ojú fèrèsé dákun ń bèrè lọ́wọ́ rẹ̀ kó jẹ́wọ́ lẹ́rọ̀ kó dẹ̀ sọ fún mi jẹ́jẹ́. Ajẹ́ gbogbo túṣu àti wọ́n bá ka mi gbogbo rẹ̀ ló ti fojú rẹ̀ rí. Ẹ dákun mélòó a ti fi ṣe ponógo àfọ̀dànù ni má tẹ́ kò kún ọwọ́ mi. Lágbára Ọlọ́run ọba mi dùn wá lọ́la àwọn tó nílé ayé lọ́la bàbá mi dájú lépo tọkọjá ìwé bí sùn ẹbí wàlẹ̀ bí sùn ẹbí wàlẹ̀ bàbá akọ̀nà lórí yọ̀wá jọ ní. Tínú di. Àṣẹ ìdádúró tó wá ní kú lórí mi ti gbé àwọn náà tí ìbí ti wọ́n. Iṣẹ́ rí ní báyìí lẹ́yìn ká yayọ̀ ká dunnú sọ fún di èyí màdámù finú ṣoyún gẹ́gẹ́ bí gbọ́. Lọ́lọ́pẹ́ èmi máa lọ́lọ́pẹ́ o. Nígbà tí mo rí iṣẹ́ ìyanu àgbáláyé mi, mo rí wípé màdámù lọ́lọ́pẹ́ pọ̀. Ẹni kálukú kẹ. Wọ́n ní ọ̀pọ̀ tó wáyé wa mọ̀. Wọ́n lé wọlé alákùnrin má ṣe yọ nípa yín sí. Ọ̀ sí fún ọ. Ó pòṣe oní. Thank you. Ọ̀gá ó ní. Ẹ kú ìjókòó Túndé Súnmisọ́lá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ kì í ṣe pé ó wù èmi náà
kí n wo irú ìwà tí mo rí. Mo mọ̀ọ́mọ̀ fòró ẹ̀mí Súnmisọ́lá ni. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí àlá tí mo lá. Súnmisọ́lá, ìwọ. Ọmọ mi, ìyàwó ọmọ mi fẹ́ fi májèlé sínú oúnjẹ kan. Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀. Èmi ò ní gbọ́ búburú lórí ọmọ kankan. Mélòó mo tiẹ̀ bá wọn bínú? Ọlọ́run ẹlẹ́dàá, ẹ̀ ń gbá burú lérí wọn o. Kí ni ìrọ̀lọ́? Kí ló wá ṣe náà fóònù wọn tí ò lọ? Mo gbé, ṣé mi ti dáràn báyìí? Èèyàn ó bà ní kò tí ì bàjẹ́. Tílẹ̀ bá ti ń mọ́ láàárọ̀ ọ̀la báyìí. Ọlọ́run èmi náà máa jírí. A wá pa ọmọ fún mi lójú ayé mi tí n tí jẹun ọmọ. Mélòó mo tiẹ̀ bá wọn bí náà? Yàlá, 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 yàlá. Ìdí nìyí tí mo fi wò pé kí ni mo lè ṣe láyè mọ̀ wípé Súnmisọ́lá ọmọ tó ní ẹ̀kọ́ tó ní ìfaradà òun ni Súnmisọ́lá. Pẹ̀lú gbogbo bí mo ṣe fòró ẹ̀mí ẹ̀ tí mo ṣe gbogbo nǹkan fún tó kò wojú mi rí o, kò bú mi. Ìdí nìyí tí mo wá fẹ́ fi àsìkò yìí fi tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ pé kó dákun kó fi mí yá mọ́ mọ́. Ajá ò kí ń jóbi. Ajá kì í jóbi bọ́. Mọ́mí, ìdílé kí n fún ẹ̀kí ìbéèrè pé gbogbo nǹkan tí n bá ṣe nínú ilé ọmọ yín tó dàbí ẹ̀ṣẹ̀ kẹ́ ẹ foríjì mi nítorí kò ń ṣe ẹ̀bi mi. Mo tún wá fẹ́ fi ọ̀rọ̀ ara mi fi kọ́ gbogbo obìnrin tó wà nílé ọkọ tó rírú àdánwò tí mo rí ní pé sùúrù àti ìfaradà la fi ń lólé ọkọ, la fi ń ríbi jèrè àwọn ọmọ. Mo tún wá fi rántí ọ̀rọ̀ ìyá mi, ó máa ń sọ fún mi pé gbogbo àdánwò tí obìnrin bá rí nílé ọkọ kó ní sùúrù àti ìfaradà láti fi jèrè ẹ̀. Ẹ má bínú màmí, ìjẹ́ foríjì mi. Ọlọ́run ló là foríjì. Mo tún wá fẹ́ fi ọpẹ́ mi sọ fún àǹtí Síkírà nítorí àwọn ló kọ́ mi ní ọgbọ́n tá a lò lọ́jọ́ kìíní àná tí mo pàdé o. Àǹtí, oúnjẹ yín ni. Àǹtí, oúnjẹ yín ni mo. Àǹtí, ẹ bá mi sọ, kí ló ṣẹlẹ̀? Ẹ dákun, èmi ló dé tẹ́ ẹ jẹun. Àti wípé mo ti ń ṣàkíyèsí nínú ilé yìí ó ti tó bí ọjọ́ mẹ́ta. Ibi tí n bá ilé gbóúnjẹ sí ibẹ̀ ní padà dé bọ̀. Ẹ dákun, èmi ló dé. Sẹ́mi mo sẹ̀yìn ni àbí ta ni? Àbọ̀kà ló sẹ̀yìn. Àǹtí Síkírà, Mọ́. in fact, nǹkan ṣe mí. Ilé aláyọ̀ ó ti fẹ́ di ilé wàhálà. Látìgbà tí ìyá ọkọ mi sì wọnú ilé ni wàhálà ti dé. Nítorí pé mi bímọ, wàhálà ni. Ìjà lé ní ìjà lọ́la ni. Ó ti sú mi. Àǹtí, ṣé rí èmi tẹ́ ń wò yìí tẹ́ bá ń gbá ọ̀gbà ọmọ ògbóró èmi náà ń pè bẹ́ẹ̀. Mo kàn ń yédè ìlú wa lò ní ọlá nǹkan tó ṣẹlẹ̀ sí mi ni. Ṣé rí ti ìyá ọkọ yín yẹn ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tá à ń lo àdá sí rárá. Ẹ fa wọn yẹn sílẹ̀. Ṣé rí bó ṣe wà yẹn ọ̀rọ̀ wọn. Ó yà mí lẹ́nu àǹtí Síkírà, ṣé mi mò ń ṣọmọ ni?
Ọlọ́run ló ń ṣọmọ mo dẹ̀ gbìyànjú gbogbo bẹ́ẹ̀ sì mi àtọkọ mi àgbìyànjú gbogbo gbìyànjú wa pàbó ló ń já sí ni àgbìyànjú àmọ́ ìyá ọkọ mi ò fẹ́ mọ̀ rárá wàhálà ni ó ti fẹ́ sú mi. ẹ má rò ṣé ẹ rí mo tún sọ lẹ́ẹ̀kan sí wípé kẹ́ fi ìyá yẹn lẹ̀ àwọn ti di old mother wọn ò mọ nǹkan tó kàn náà ráyè wọn ṣé wàá rí tí mo bá bá yín tẹ̀sẹ̀ bọ̀ tí bá bá yín tẹ̀sẹ̀ bọ̀ wọ́n máa gbà. ṣé kò ṣe tógun ṣá. oògùn kí ni ṣoògùn ariwo kọ́ kò ń ṣoògùn wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n dúró lé ọkọ wọn náà ń ṣe bí ajá lọ́mọ kan náà dúró tọmọ kan ṣoṣo ìmàjẹ́ inú rí pé ó bad ṣé wàá rí bọ́n ṣe wà yẹn àwọn tèmi máa ń dáṣà kan nígboro tẹ́ bá ṣe wá ṣe ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá bẹ́ ṣóyè ìyẹn fọkàn balẹ̀ yọkọ yín báwo mélòó rú wọn gbòòrò táwa ṣe kí ni tá lé wọn kábàkábà wọn sáré wọn gbàgbé borun wọn àwọn báwo oògùn báwo oògùn kọ ò lè pọ́ìsìn wọn Ọlọ́run. ìfẹ́ ló kún yàn lọ́rùn mi o. àǹtí ṣé wàá rí iṣẹ́ kí ni iṣẹ́ ọpọlọ ó ń gbà àti wípé iṣẹ́ náà ṣọkọ pàtàṣọ dúdú ńlẹ̀. ọkọ mi ní kankan tó jẹ bẹ́ẹ̀. ẹ wo ẹ jókòó yẹn tẹ fi yẹn lẹ ó kéré gan tó bá di ní ìlà a máa rúdú ọkàn ẹ jẹun nínú. oúnjẹ. tẹ́ bá ti jẹ́ mi ní kò ń bí o. ẹ jẹun ẹ má ronú ṣé mo kẹ́yìn náà gbà mí nígbòjò ẹ náà gbọ́dọ̀ gbà yín nígbẹ̀rún. Ọlọ́run ló ń ṣe ẹja. yọkọ yín kéré mélòó rú mi ẹ jẹun èmi fẹ́ lọ ṣiṣẹ́ ní kíchìn ṣe gbọ́. ẹ gbà mí so ẹ fi idán tó báyìí nínú ilé tí mi ò mọ̀ ọmọ ṣe o. ẹni ká foríjì àwa ti foríjì yín o ṣé rí gbogbo bí ẹ ṣe fòrú ẹ̀mí wa ní accommodation yìí obìnrin ó tó kó fún yín ní ọrùn pa kó ṣe fún yín tàbí kó fún yín ní májèlé jẹ gbẹ síbẹ̀ èkúté ilé gbẹ síbẹ̀ àmọ́ ó jẹ́ ọmọ tó lẹ́kọ̀ọ́ ni tẹ́ ẹ bá sì gbẹ ẹni ju kí náà wọ̀ mí lọ yá wa àmọ́ ó ní ìyá tẹ̀ náà nínú ilé ó wá wò pé ìyá ọkọ ìyá ẹni ni wọ́n bá yín gẹ̀rẹ́ẹ̀sì wáyé ní gẹ̀rẹ́ẹ̀sì rẹ̀ èyí wà jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn ìyá ọkọ tójú bọlé ẹran núrù tó máa wọlé ọmọ wọn kiri lẹ́wọ̀ pé bọ́yá pé ìyá wa ẹ̀dákun bọ́ bá jẹ́ pé iná rẹ̀ bá bímọ obìnrin tó wá wà nílé ọkọ tí ò tí ì bímọ ṣé ẹ pè kí ọkọ rẹ̀ fẹ́yàwó lé ẹ lè jẹ́wọ́ ẹ̀tún wa ń wọ fún mi èyí ọ̀wà jẹ́ ẹ̀kọ́ fún àwọn ìyá ọkọ bíi tiyín wípé
àwọn tí wọ́n ń fòró ẹ̀mí ìyàwó ọmọ wọn pé gbogbo nǹkan kọ́ lèèyàn ń kọ̀yọ̀ jẹ́ fún sùúrù máa dà òye yín ọ̀dà àforíjì. mo kí gbogbo wa pátápátá lórí ìjókòó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá àǹtí Síkírà mo dúpẹ́ lọ́wọ́ yín Razak mo dúpẹ́ lọ́wọ́ tí yín náà ìyàwó mi mo dúpẹ́ lọ́wọ́ wọn náà mọ́mì mo kí yín gan ẹ ṣé gan náà mi dùn èmi mo ń rí ọjọ́ òní gẹ́gẹ́ bí ọjọ́ ayọ̀ kan gẹ́gẹ́ bí ọjọ́ ọdún ọjọ́ ìdùnnú torí pé kò sí ìbànújẹ́ bẹ́ẹ̀ ni kò sáburú gbogbo ẹ̀ náà lọ́tún ìjíjà lọ́tún ọjà lọ́sì ó padà wá já sọ́pẹ́ ayọ́pẹ́yọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa mo ṣẹ̀ṣẹ̀ wá gbà wípé tí omi ò bá rú kò kí ń lò bẹ́ẹ̀ ni tómi ò bá rú kò kí ń lò so pẹ̀lú bí gbogbo ẹ ṣe lọ lọ́tún tó lọ lọ́sì mọ́mì ẹ má bínú torí pé ẹ̀yin lẹ bí wa gbogbo ẹrù yín tẹ́ kó lọ bó ṣe máa padà dénú ilé yìí ní kẹ́ jẹ́ ká mọ̀ ẹ̀rì because àwa ò lè máa gbé ń bì kẹ́yìn máa gbé bòmíì a lè sọ pé ẹni bá wa gbé ẹ̀yin gan ẹ̀dẹ̀ lè sọ pé àwọn ò lè bá wa gbé láyéláyé so fún de bí gbogbo àwọn ẹrù yín ṣe máa padà sínú ilé yìí ẹ gbọ́dọ̀ tètè mọ̀ àǹtí Síkírà ó yá ìgbéra yẹn lọ bá wa ṣètò oúnjẹ wa àti mímu so kí gbogbo ẹ̀ kí kó máa di dìbídàpọ̀ so ọpẹ́ ló já sí. náà mo ga ọtí lè.